so Ààrẹ Ọ̀nà Kakanfò ní lọ sógun kó gbé kámẹ́rà lọ sógun tí ò tí ì parí ogun. Result nǹkan tí ààrẹ bá mú bọ̀ lógun ni kámẹ́rà gbé jáde. Ààrẹ ò dẹ̀ ní lọ máa fly drones, which is the secret part of intelligence report, kó máa ṣó ẹ̀ fún àwọn ọ̀tá. Ààrẹ Ọ̀nà Kakanfò dẹ̀ níwà ní palace kó máa sọ pé a ti crack yìí o, ìlú báyìí lẹ́wà o, ìlú báyìí lẹ́wà, ìlú báyìí lẹ́wà o. Wọ́n náà ń pè ní catastrophe on security strategy. Gbogbo breakthrough tá a ti ní láyé ní rí wa tá a bá fẹ́ lọ sí operation yẹn ní record ẹ̀. Ọjọ́ tá a bá ti mú culprit yẹn àbí tá a bá liberate àwọn yẹn, òun la ṣe máa jẹ́ kí ẹ̀rí. Èyí tí ó ṣẹlẹ̀ lẹ́yìn Àmúọ̀dọ̀fin just 3 weeks ago, obìnrin ọkàn ṣe Yorùbá, àwọn Yíbò kan àti àwọn ará Kútọ́nù, àwọn náà gbé àwọn adẹ̀wọ̀ tínúra wọn ọ̀dẹ̀ rìkọ́ọ̀dẹ̀ nígbà tó wọnú rà yìí, nígbà tó ń liberate woman yẹn tó ń lọ tó rìkọ́ọ̀dẹ̀ síta. Èyí àwọn gbogbo pọ́tà ti ṣe nílùú adáwọ̀ fẹ́ ṣe operation ká rìkọ́ọ̀dẹ̀, because o bá rìkọ́ọ̀dẹ̀ tó ti lọ ń pòsì ẹ̀, àwọn ọ̀tá tó bá yẹ pé ibi tó ń gbé wọn dé, tó bá gbé dé nùgbó, wọ́n bá rí pé ti pòsì ẹ̀ pé ti close mọ́ àwọn, wọ́n ti gbé wọn jìnnà. In the process, you are putting the life of that person in danger. Àwọn tó ti mú yẹn, tó bá rí pé ẹ ti ń gbé kíní ẹ sí mídíà àjò ẹ ti close mọ́, wọ́n lè pa wọ́n. Wọ́n lè pa wọ́n. Wọ́n lè fẹ́ kí gbogbo Yorùbá mọ̀, ilẹ̀ Yorùbá mọ̀ pé ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá kọ́ má ṣe wọ́n ṣe bà Yorùbá nation struggle jẹ́. Ẹ jẹ́ ká ṣòtítọ́. Wọ́n pariwo, wọ́n pẹ́ nǹkan lẹ̀ gbàtó bíjọ́ kejì tí local government ṣáà máa sọ pé wọ́n ti release àwọn yẹn. Ọlọ́pàá ti sọ pé wọ́n release àwọn yẹn. Àwọn tẹ́ ẹ sọ pé wọ́n ti release ní 2 weeks ago. Òun ọlọ́pàá ṣẹ̀ wá sọ pé àwọn làwọn release wọn o. Ibodè Sáádú mo ní kíkó ṣe dáadọ́ Sáádú wà tó ìgbìmọ̀ sí gbòòtó. Ibodè Sáádú làwọn ti lọ dislodge àwọn terrorists yẹn táwọn fi gbà wọ́n jáde. O sínú gbogbo ya fọ́tò, o record bó ṣe gbé jáde. A lè máa tọ́ra wa lórí àgbòrò Yorùbá. Nǹkan tẹ́lẹ̀ ò dẹ̀ fi ń tọ́ra mi jẹ ni pé èyí bá lè ṣe díẹ̀díẹ̀ máa ṣe. But tá a bá fẹ́ ṣiṣẹ́, tá a bá fẹ́ kó tọ́ ni pé kí gbogbo àwọn ẹgbẹ́ tó wà lábẹ́ wa ká ṣiṣẹ́ pẹ̀lú ìjọba, ó ní collaboration. Èkejì, tí àwọn gómìnà bá gbà, mo ń call for state police, mo ti ń call for state police nísìn. Ó ti lé ní more than 20 something years, mo ti ń call pé kí ìjọba ṣe state police for the structure. Èmi state police yẹn ní National Assembly ti ṣe báyìí. Wọ́n ń ṣe bíìlì ẹ̀ lọ́wọ́ ní gbogbo 36 states lọ́wọ́ báyìí. Kí president buwọ́ sí. Ní president bá di buwọ́ sí, kí state police bá di wá ní tọ́ra wa jẹ mọ́. Ọpọlọ lè yọ fi ń jagun ìdẹ́gbẹ́ gbogbo pé kárí mi. Àmọ̀tẹ́ àwọn POPs bá fẹ́ wọ gbólókè Ògùn ní kó less than 2 to 3,000 people wọ́bẹ̀ yìí. Olórí ogun bá fẹ́ jagun, mo gbọ́dọ̀ agree pẹ̀lú kábíyèsí Aláàfin, mo gbọ́dọ̀ bá ọba Ọọ̀ni of Ifẹ̀ sọ̀rọ̀, mo gbọ́dọ̀ bá àwọn aláṣẹ sọ̀rọ̀ kí tó wọ́n dá ọmọ ogun ilẹ̀ Yorùbá la pè é. Kí wá lọ kó 2,000 3,000 people wọnú igbó òkè o. Tí Gómìnà Mákindé ò fọwọ́ sí. Ṣé mọ̀ pé èèyàn ti kógun wọ̀lú láì jẹ́ kó lórí ìlú mọ̀ yẹn. Ṣùgbọ́n tẹ bá ṣiṣẹ́ pẹ̀lú gómìnà, wọn ò ní impose coffee against yín. Àìṣiṣẹ́ pẹ̀lú gómìnà ni gómìnà wò pé ta ló improve traditional security architecture wèyí. Gbogbo strategy táwọn ti ń map láti lẹ̀, ẹni yìí mà ti ń dàrú mọ́ àwọn lọ́wọ́ pẹ̀lú fídíò tó ń ṣe pẹ̀lú ní gbogbo plan ta ní. Bóyá wọ́n fẹ́ praise ransom ni, àbáwọn ọlọ́pàá fẹ́ hit wọn ni, ọgbọ́n ẹ̀ máa dàrú. Wọ́n ṣe declare coffee
experience ni a ti mọ̀ pé ìjọba á ṣe irú ẹ̀ fún ẹ tó o bá collaborate pẹ̀lú wọn torí tó o bá lọ gba ṣáì mọ́ ìjọba lọ́wọ́ àwọn aráàlú á máa pariwo pé kán resign. If an individual organization bá ti ń ṣe iṣẹ́ security kí ló ń gbowó kí ló ń gba location fún kí làwọn sọ́yìn ẹ̀ fún kí ló campaign fún so rival wà láàrin èèyàn àtijọba tó bá collaborate pẹ̀lú wọn. Mo fẹ́ fún yín ní good example tí ẹ̀yọ́ bá jẹ́ landlord nulẹ̀ tó ẹ̀ kò lónìí nulẹ̀ ìwọ ló gba gate man ìwọ ló gba chef ẹnìkan wá lóun fẹ́ wọnú ilé ẹ̀ òun fẹ́ ṣọ́nú ilé ẹ̀ láì gbàṣẹ lọ́wọ́ ẹ̀ ló má gbà fún. Kò possible báwo àwọn ẹlòmíì tó sọ̀rọ̀ ní social media máa ní sórí àwọn ilé ìpínsá oyè ààrẹ ọ̀nà kakanfò máa ń ṣe oyè kékeré tí máa lọ gùn sọ́wọ́ ìjọba tí mi ò ní bá ìjọba sọ̀rọ̀ tí máa lọ place wọn lọ́wọ́ tó wá fi mí pa sáà mi ò dé ọwọ́ tí mo wà yìí nítorí bí oníṣẹ́ ọ̀rẹ́ ìjọba tó wà lórí oyè aṣọ rẹ̀ o ò fẹ́ ń lò ló dání ẹni tó ń fò káàkiri ọ̀rẹ́ ìjọba ni lọ́wọ́ gbogbo ẹ̀ mọ́mọ́ ẹnìkan wá sọ pé ààrẹ ń wá agbádá ààrẹ ọ̀nà kakanfò wo ló mọ̀ láti 1964 tí ò wá agbádá níbo lè ẹsẹ̀ làkítọ́lá ń lọ tí ò wọ agbádá níbo ni MKO bá ń lọ tí ò wọ agbádá àbí kó wọ suit ta lè mi fẹ́ fi jọ tí máa wọ ṣòkòtò pé ààrẹ ò kò sí ìran ààrẹ tó máa ń jólòṣì àbí ààrẹ látòòṣà 1860 to 1886 tẹ bá mọye ilẹ̀ tí ààrẹ látòòṣà ní nìbàdàn ó kọjá bẹ́ẹ̀. About 2 to 3% of the entire Ìbàdàn ààrẹ látòòṣà ló ní ọlọ́lá ni gbogbo ẹni tó bá ń jẹ ààrẹ. Nígbà tí bí orúkọ ẹ ṣe gbilẹ̀.